This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Bàbá Adebayo ti jáde o pẹ̀lú àwọn ìkìlọ̀ tó lágbára pé ìlú Nàìjíríà máa tó pín láìpẹ́ yìí o. Wọ́n ní ẹ̀yin ọmọ Yorùbá, wọ́n ní kẹ́ múra o. Nítorí pé tí ìlú Nàìjíríà gan bá pín, wọ́n ní ìyà máa jẹ́ ọmọ Yorùbá o because àníṣẹ́ púpọ̀ lọ àníṣẹ́ ọwọ́ lọ́wọ́, wọ́n ní kẹ́ tètè lọ múra sí iṣẹ́ ọwọ́ o. Bàbá Adebayo ti wá fo ìkìlọ̀ ránṣẹ́ pé òfin kan tó lágbára tún máa jáde láti ìlú Èkó látọwọ́ Sanwó-Olú. Òfin yẹn gan ó máa bá àwọn ọkùnrin àtobìnrin tó yẹ kó ó máa jẹ́ kí márèjì nira gan o. Bàbá Adebayo ti fo ìkìlọ̀ yẹn ránṣẹ́. Wọ́n ṣàtún ní wọ́n tún padà sórí ẹ̀ wọ́n ní Nàìjíríà máa pín. Wọ́n ní Trump gan tẹ ló ń bọ̀ Nàìjíríà. Ó fẹ́ wá gba àwọn Christian là wọ́n ní ó fẹ́ wá kó gold ó fẹ́ kọ́ àwọn àlùmọ́nì ni. Wọ́n ní àwọn àlùmọ́nì yẹn gan ṣódọ́ wà wá gan ni. Ẹ jọ̀ọ́ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìlẹ́nu Bàbá Adebayo. Please don't forget to subscribe, like and share. Now, let's give you help yourself, carry yourself. Something. Okay. Ẹ ti ẹ gbọ́. Listen. Èmi mọ̀ pé a máa tó pín láìpẹ́. Tá a bá pín, tí Yíbò padà sílùú wọn, tí Hausa padà sílùú wọn, tí Naija wà láyé wọn, tí Buduba ti wà láyé wọn. Ẹ̀yin Yoruba people. Èèyàn mélòó ló ń ta spare part inú yín? How many of you selling spare parts? Ẹ jẹ́ wàrà yín. Spare part wọn pọ̀ ní Ládìpọ̀. They are not many among the Igbos. Spare part ló ń tà. Obìnrin ń ta spare part ẹlẹ́jọ́ ara yín lẹ́nu ìtòjọ́ ẹ̀. Obìnrin ń ta spare part ní Alaba National. In that Alaba you see oyin jókòó òun wọ́kọ̀ tó máa kówó ojúmọ́ wá fún ẹ ó lè. Spare parts. Don't just sit down. Láti yín ká. Waiting for your husband to bring money. A máa ṣe bẹ́ẹ̀ o. Ṣé ẹ rówó mú wọlé? Ẹ rí. Don't just be a liability. Láti Jídé. Ṣé ẹ ní jáde tẹ́ ẹ bá jáde àní jẹun. Don't be a liability to your husband. Ẹ wo tó jẹ́ ká máa kú pípípí. Àwọn ẹ̀dá tọ́lọ́run kó ti wáyé ni o. Reason why the death of men is because of this women running up and down to satisfy them. Please carry yourself. Carry yourself. Praise the Lord. Amen. Ẹ kí hallelujah dáadáa. Hallelujah. Àlọ́mọ Igbo yẹn bàbá ń ta àwọn flying Igbo boats. guy was selling. He's selling flying boats. He packed everything. Everything was just selling. Tani fẹ́ bá olómi wà lágbègbè yìí. I want to buy this. Is there any ocean around here? Ọ̀gá. He said, Daddy. Don't worry o, I will sell am o. Má ṣe yọnu, I will I sell know say it. don tey. Mo mọ̀ pé ó ti pẹ́ tó ti wà ń bẹ̀. But I will sell am. But I will mo máa tà á. Àlọ́jọ́ kan náà wá kó gbogbo ọjà ẹ̀. I said, láti north. From north, somebody come and pack all the goods. Ó wá sọ mí di prophet yẹn sà. Ọmọ Igbo Turn dáa. me to his prophet. Bàbá o, ọmọ Igbo dáa. Ọbẹ̀ ni wọ́n. Mama, Kedu. Adima, you are a good people. Igbo people is a good people and cannot use my mouth saying bad people. No. When I pray for that man, he sell these materials. Let me tell you, Mama, that man called me, say, Baba, I want so see to your life. He talk like a Dumeje. I want so see to your life. Bonnie, are you a family of Odumeje? Only no, it's my brother. That's my brother. Bonnie don't wonder, but not be the same family. It's my brother. Daddy, happy? My brother. So market today, past 9 years. So You just come meet me one day. You pray for me. I said, all these materials, I must be blessed you because you are a man of God. Daddy, I want to see. Say your car.
Báńkì yẹn ránṣẹ́ sí mi. Bàbá máa parí àdúrà ṣe bá lọ. Bàbá Ọlọ́run yóò ṣàgbára di dọ̀tún wọn ń pa ẹ́ lọ nìyẹn o. Praise the Lord. Hallelujah. Hallelujah. Ẹ gbéra yín. Please find something doing. No. Ẹ gbéra yín. Please find something doing with your Ẹ gbéra prayers. yín, ẹ má jókòó. Don't just sit idle. Ṣé ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí? You know what is happening now? Ẹ̀yin jẹ́ ẹ̀ tí ìlọ́kọ ẹ jẹ́. You that have not married, Àwọn ọkùnrin ò fẹ́ márì mọ́. men, they are not ready to marry again. Wà láyé ẹ kémi wà láyé mi lóní kálukú ń ṣe ń sìn. Be on your own, let me be on my own. That is what is Yes, invoked now. Praise the Lord. Hallelujah. Torí òfin burúkú kan tí Lagos State fẹ́ ṣe. Because of one Wọ́n fẹ́ bad ṣe òfin law, bíi tàwọn òyìnbó. they want to make a law like white people. Ọlọ́run wá mú yín báyìí. Now, they are Wà still láyé ẹ now. kémi wà láyé mi. Be Màmá wa báyìí. on your own, let me be on Wà my tán own. bí. Ó mọ̀ pé kò sẹ́ni tí ó lọ sí kóòtù lọ ṣe registration mọ́. Nobody will go to come for marriage registration anymore. Ẹ gbéra yín. Please help yourself. Tí ẹ wá kankan Find something doing. kó máa tà. Find something selling. Kọ́ máa rí ẹ ń bẹ̀. Selling something. Let people know it with Tó o you. bá máa pé ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì wà ní kọ́sọ́mà. The space of 1, 2 Ẹ weeks, you gbéra have customer. yín. Please help yourself. Ẹran tí mo dọ́gbọ́n sọ fún yín. This is what I just Ní tell Yorùbá wà you. láyé wọn tó ń pín ní Nàìjíríà pín everything. Go back to their own. Lóòótọ́ ẹ gbádùn o. Only you will enjoy. Bẹ́tẹ̀ ẹ mọ̀ pé páàtì mọ́tò máa wọ́n. You will know that Ọ̀pọ̀ ẹ̀yin ọ̀dọ́ tó yẹ kẹ́ ẹ lọ bójútó àwọn nǹkan yẹn kẹ́ ẹ wò kẹ́ ẹ kọ́ many kẹ́ ẹ máa Yoruba ṣe. youths Irọ́ ni. no, Irọ́ ni. keep your hands in Owó all ojúmọ́ those yìí things. ni. It's only this one, daily money. Gbogbo wa wá da gbèrò tán. All become, thoughts. Gbogbo wa da gbèrò. All become thoughts. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ń sìn. You know what is happening now? Yahoo ò lọ déédéé mọ́. There is no more Ọ̀rọ̀ Yahoo plus bringing money. ó ti Yahoo sún plus, ó ti súnkó. it's no more working. Nǹkan kan tó wá ṣẹlẹ̀ ń sìn. What is happening now? Ṣé ẹ fẹ́ gbọ́? You want to hear? Olè ti bẹ̀rẹ̀ sí jà báyìí. Stealing, armed robbery, have just started. Olè ti bẹ̀rẹ̀ sí jà. That is what they are resorting to Ẹ now. múra sọ̀rọ̀ ara yín. Please know what you are doing. Ẹ múra sí ọ̀rọ̀ ara yín. Please be up and doing. Ẹ múra sí ọ̀rọ̀ ara yín. Be up and doing. Wà ó àánú wà á ṣiṣẹ́ sórí ó máa tí àánú máa wọbẹ̀ ni. It's one thing that mercy will work on. Ẹ jọ̀ọ́. Please. Ṣé pé mò ń bú yín? As if I'm, Ẹ jẹ́ kí iye wa ṣí. abusing or abusing you. Let our mind be open. Praise the Lord. Our understanding, hallelujah. Ẹ jẹ́ kí iye wa ṣí. Let our understanding be A ní open. àwọn olórí àwa gangan là ń jẹ́ káwọn olórí fìyà jẹ wá náà. About leaders. We are the one allowing them to put us in this. Amẹ́ríkà ló ń bọ̀ wá ṣèdájọ́ àwọn Boko Haram àti X-Men. Gbogbo àwọn èèyàn àwọn bẹ̀ sí sọ̀sọ̀kúsọ ìsọkúsọ lórí social media ìsọkúsọ wọ́n bọ̀ wá kó góòdì ṣé góòdì yẹn gan wúlò fún yín. Many of us in Nigeria, we are not saying all